ọ̀rọ̀ nípa ìjọ aláṣọ funfun ó ti kúrò ní wípé kí náà fẹ́ sọ́dà wọ́n ti sọ di ìntò wù wọ́n. Mo fẹ́ sọ̀rọ̀ lórí fídíò tẹ́ ń wò yìí, mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí fọ́tò tẹ́ ń wò bákan náà. Mo fẹ́ sọ fún wa wípé n tó àfẹ́ẹ̀tì ìjọ aláṣọ funfun nǹkan méjì ni. Àkọ́kọ́ ń bẹ ni àìnítìjú, ẹ̀kejì òun ni àìní ìbẹ̀rù Ọlọ́run. Nǹkan méjì yìí ló sọnù nínú ìjọ ológo, ìjọ aláṣọ funfun, bóyá sẹ̀lẹ̀, kérúbù àtàwọn ìjọ míì, Church of the Lord. Ṣùgbọ́n ibi tó pọ̀ sí jù ní ti kérúbù àti sẹ̀lẹ̀ tí àwọn èèyàn mọ̀ dáadáa jù. Bí obìnrin bá fẹ́ lọ́kọ tó bá ní white garment ló fẹ́ lọ́kọ, tàbí ọkùnrin tó fẹ́ lọ fẹ́yàwó, tí àwọn òbí ẹni yẹn tí wọ́n bá ní understanding dáadáa, wọ́n lè torí ẹ̀ kán láwọn gbà. Gbọ́ mi, bí ọmọ ẹlòmíì bá fẹ́ yàn yàn lọ́rọ̀ tán bá ti ní church wo ló ń lọ, ẹ̀rù máa bà wọ́n ni. Ẹ jẹ́ fi bẹ̀yẹn lẹ̀. Kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí bàbá yìí tẹ́ ń wo fídíò wọn yìí, Sam Ajigbọ́tolúwa. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mi ò ní sọ nǹkan tí ò dáa, màá kọ́ library tiwa ni. Ẹ rí wípé nínú fídíò tẹ́ ń wo yẹn, Sam Ajigbọ́tolúwa wọ́n kúnlẹ̀ síwájú bàbá kan. Bàbá yẹn wá ń gbàdúrà fún wọn, ó wá ń kí ẹnu bọ̀ wọ́n lẹ́nu, wọ́n á fi ahọ́n kan ara wọn. Ìjẹ́ tí bàbá yìí ṣé ẹ̀rí ẹ̀ wà nínú Bíbélì? Àbí Sam Ajigbọ́tolúwa ǹjẹ́ wọ́n ṣe ìṣe ìránṣẹ́ Ọlọ́run? Now, mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo ní ìtìjú àti ìbẹ̀rù Ọlọ́run ló sọnù nínú ìjọ aláṣọ funfun. Tẹ́ ẹ bá wo bàbá yìí, tẹ́ bá máa ń bá fídíò wọn pàdé, wọn kì í tijú láti sọ wípé iṣẹ́ kan ó confam, orí ológbò ló máa wá, èpo ọ̀bọ̀ ló máa wá, iṣẹ́ ìyọ́nú àwọn àgbà. Tó bá ti mú wòlíì ń wọ aṣọ funfun jáde, tàbí ó pè rẹ̀ ní wòlíì, tó bá ti ń ṣerú àwọn nǹkan báyìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìtìjú ti sọnù. Olóńgbò gan tó jẹ́ ẹranko tó wá máa ṣẹ̀gbin ààbò, iṣẹ́ ẹlòmíì nínú ènìyàn ó yàtọ̀ sí ẹranko míì gan bẹ́tà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì náà ń ṣe èké ẹ̀sìn, ṣe àbòsí ẹ̀sìn, tá a máa pera wọn ní wòlíì, tó sì jẹ́ pé oníṣègùn ni wọ́n. Ètò wà nínú Bíbélì lóòótọ́, ṣùgbọ́n ṣé orí ológbò ni? Now, irú tí bàbá yìí tí wọ́n ń ṣe pẹ̀lú bàbá Sam Ajigbọ́tolúwa, ẹ bá mi share program dọ́dọ̀ wọn. Gbogbo ẹni tó share program ẹ̀ ní lójú ẹkún. Irú tí bàbá yìí ṣe, ó ti fi hàn wípé nǹkan náà jọ ni wọ́n. Bàbá ń pera wa ní wòlíì, ṣẹ̀ṣẹ̀ wòlíì lolóńgbò. Àwọn ń kí àwọn bọ̀ra wa lẹ́nu níta gbangba, kò sí ìtìjú mọ́, ló fà á tí gbogbo ẹbí rí bẹ́ẹ̀. A lè gbọ́wọ́ léèyàn lórí mọ́, a lè daṣọ ògùn ààbò yẹn mọ́, ó lè gbàdúrà fún èèyàn gan láì ṣe kó fọwọ́ kan tá dẹ̀ rí ìmísí Ọlọ́run. Ṣùgbọ́n tí alàgbà Sam Ajigbọ́tolúwa tá máa ń gbọ́, tó bá pé ìpè Ọlọ́run bá ń bẹ lórí wọn, kán jókòó kán ronú ìpè ṣé báwọn ṣe ń ṣe yìí, ṣé bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe rán wọn? Torí èmi ò ní sọ pé Ọlọ́run ò pè wọn. Tó bá jẹ́ pé Ọlọ́run bá pè yín lótìtọ́ àti lódodo, ẹ lọ ronú kúwàdà. Ẹ má bà iṣẹ́ àwọn bàbá oníbàbá jẹ́. Orímọládé ò forí ológbò bẹ̀rẹ̀, kò fi èpo ọ̀bọ bẹ̀rẹ̀.
ẹ má gbé ohun tí ò dá lé ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lè tí bàbá aládùúrà ń tọ̀ ẹ kú lójú ọ̀nà tẹ wà ẹ béèrè ojú ọ̀nà ìgbàanì Jeremiah 6:16 níbẹ̀ lẹ ti máa rí ìsinmi àti ògo ayérayé. Gbogbo tẹ́ ṣe náà sìn ṣáwọn ọmọ yín lè jáde kán sọ pé bàbá wa wòlíì ni wọ́n orí ológbò náà máa ń pè lọ́nláì wọ́n kí àwọn bọ̀ra wọn lẹ́nu nǹkan tìjú gbáà ni. Yorùbá yìí sọ̀rọ̀ wọ́n ní àgbà ò kọ́gbọ́n torí tágbà bá kọ́gbọ́n ni kò yẹ kí irú bàbá yẹn kó jẹ́ pé àwọn náà máa kẹnu bọ̀ yín lẹ́nu lójú táyé tán bá wá sọ lọ tán sọ bá wọn ní white garment tó bá wọn ìkẹtùn wà ń ṣe. Ẹnì kejì gbogbo àwọn ọ̀dọ́ tí a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ á lọ ní sùúrù gbogbo wa la máa rí ṣe gbogbo wa la máa rí ṣe yẹn jẹ́ tá a bá lè ní sùúrù ẹ má jẹ́ akánjú chọ́ọ̀chì mi ni mo wà àti rẹ̀ mo dẹ̀ ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run àwọn kan lọ́lọ́run lò tá a fi nílẹ̀ àwọn kan lọ́lọ́run lò tá a bẹ̀rẹ̀ kíkọ́ ẹ̀ Ọlọ́run ò dẹ̀ sọ pé òun ò ṣe mọ́ kí wá ló dé kán lọ kéèyàn fẹ́ lọ ọ̀dọ̀ wòlíì kẹ́rù máa bà á ẹ̀rù tó wà lọ́kàn àwọn èèyàn kan fẹ́ lọ ọ̀dọ̀ wòlíì sìn ó kọjá ti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ torí tẹ́ bá fẹ́ wàásù ẹ̀ pé ìwọ tó ń lọlé babaláwo ìwọ tó ń lọlé oníṣègùn ẹ̀tàn ni tán bá mú babaláwo àbò oníṣègùn kan ó tiẹ̀ kọ́ mọ̀ tán bá mú oníṣègùn ẹyọ kan báyìí wọ́n á ti mú wòlíì bíi 50 tó ti géré èèyàn àfà tó ti géré èèyàn torí pé a fẹ́ lówó a fẹ́ mẹ́kì a fẹ́ lókìkí ètò Ọlọ́run bá ṣe fún ẹ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn náà èèyàn wá ẹ wá àmọ́ tó dà wọ́n pọ̀ tó fi di pé èèyàn ń pààyàn ẹ̀ ń transfer owó láti àkáǹtì ẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run náà nìyẹn ṣé ọmọ máa yìí ṣó lè jáde kó sọ pé máa bàbá yìí ni bàbá mi ló pààyàn gbogbo àwa tẹ adé sọ pé ajọ ọmọlẹ́yìn náà Bíbélì sọ fún wa ó ní nípa èso wọn lẹ́ẹ̀fi mọ̀ wọn àìmọye èèyàn tó ti kọjá lábẹ́ ìpè àwọn kan tí ìpè yẹn ti pa lẹ́kún mi fẹ́ bí ẹ ìpè tọ́lọ́run pè ẹ́ ṣé ìpè tiẹ̀ tó ń pààyàn lẹ́rìn ni àbò ń pààyàn lẹ́kún ẹ jẹ́ ká yí padà o èmi ò gbọ́n o òmùgọ̀ lèmi náà ṣùgbọ́n ẹ já máa kọ́pì nǹkan tó dáa ẹ má jà bà ìjọ yìí jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá iṣẹ́ ìránṣẹ́ jẹ́ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ ronúpìwàdà torí Bíbélì sọ pé Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà èmi ò wá láti dájọ́ ẹnìkan ṣùgbọ́n ẹ jẹ́ á yí padà now ṣé máa yí só lè gbádùn owó yẹn gan ìlérí Ọlọ́run tó wà lórí ẹ ó ti yẹ àyànmọ́ rẹ̀ ó ti tún kọ́ ẹni tó dá lóró tó pa ọmọ ẹ̀ṣẹ̀ nìyẹn máa ṣàdúrà fún ni àbó máa ṣàdúrà fọmọ ẹ̀ ẹjẹ́ àṣẹlẹ̀ ayé dáadáa o èyí tí Orímọládé ṣe là ń sọ èyí tí Babalọ́lá ṣe là ń sọ èyí tí Ọ̀ṣọ́fà ṣe là ń sọ èyí tẹ̀yìn náà ń ṣe ayé máa sọ tẹ́ bá kú ilé ayé asán torí pé a fẹ́ lówó torí pé a fẹ́ máa bọ̀ kán máa sọ pé wòlíì ń bọ̀ torí pé a fẹ́ ní ìjọ káfíń sọ pé ò mọ lágbájá ilé ayé ilé asán ẹ jẹ́ change kí orúkọ burúkú tán ń pe ìjọ aláṣọ funfun kó lè bá yí padà lẹ́nu mi bá débi iṣẹ́ tó ti fẹ́ gbà ṣe máa ní chọ́ọ̀chì ó bá ní ìjọ wọn à ní gbà síṣẹ́ tó rán mọ̀ wípé iṣẹ́ burúkú kún bẹ̀ ní ìjọ aláṣọ funfun náà ti máa ṣiṣẹ́ fún yahoo ibẹ̀ náà ti máa ṣiṣẹ́ fún olóṣó ibẹ̀ náà ti máa ṣe oríṣiríṣi atrocities ní sọ pé ìjọ mi pé ṣùgbọ́n àwọn ní ìtìjú wọ́n ṣe ń kọ̀rọ̀ ni àwọn òkè ẹ̀ olùṣọ́ àgùntàn alájọ funfun ló máa lọ pé olórin tó wù kò sí tó kan olùṣọ́ àgùntàn alájọ funfun ló máa ṣèkórè tá a máa mú bí à ń bẹ tá a mú gbó ń bẹ why àwọn tó gba iṣẹ́ ìránṣẹ́ yìí wọn gba báyìí o gbogbo ẹ̀yin tẹ́ share program ẹ ra àánú gbà ẹ bá mi share program yìí gbogbo ọwọ́ tó share program ẹ ò ní gbọ́mọ sí Apostle Prophet Oyètọ́lá Ọmọládé Wúrà Shalom.